Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Bí Yorùbá ò bá ṣọ́ra, ohun tí Yorùbá máa pàdánù máa pọ̀ gan-an ni o. Tí Yorùbá bá kọ̀ láti tètè gbígbésẹ̀ kíákíá, ohun tí Yorùbá sọnù kì í ṣe kékeré. Ṣé mọ̀ wípé kékeré ni Mùsùlùmí tí kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn? Kékeré lájẹ́rìí Jèhófà tí kọ́ ọmọ rẹ̀ ní Bíbélì. Ọmọ tí ó bá sì dàgbà jáṣàmú, kékeré ni ó ti máa ṣẹnu ṣámúṣámú lọ. Ohun tí Yorùbá máa pàdánù máa pọ̀ tí Yorùbá bá kọ̀ láti tètè fi tó yẹ kọ́mọ wọn. Nítorí pé àwọn ìran tí ń bọ̀ yìí, tá a bá kùnà láti ṣojúṣe tiwa lénìí fún wọn, wọ́n á pàdánù tó pọ̀ lọ́jọ́ iwájú. Yóò sì jẹ́ ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ ńlá fún ìran tí ń bọ̀ wípé a ò jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn níran. Yorùbá jẹ́ ẹ̀yà tó lédè tó dáa, tó láṣà tó dáa, tó níṣe tó dáa. Ṣó dáa ká wá fọwọ́ wa dànù? Bá a bá wá lọ káàkiri orílẹ̀-èdè àgbáyé, tó bá wá yá, tí wọ́n bá tó ní kálukú bá ń sọ èdè tiẹ̀, èdè wo lẹ fẹ́ kọ́mọ Yorùbá máa sọ? Ṣé Gẹ̀ẹ́sì ni kó máa rán? A jẹ́ wípé wọ́n á máa tọ́ka sí Yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yà tí ò ní tàn. Ẹni tí ò bá sì ní tàn kì í pẹ́ tán. Yorùbá ò gbọdọ̀ tán. Ìdí nìyẹn tí màá fi máa bẹ gbogbo ẹ̀yin òbí, gbogbo ọmọ Yorùbá Gidi tó ń wò mí lọ́wọ́ wípé ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀. Nítorí ọ̀la àwùjọ wa yìí náà ni, nítorí ọ̀la Yorùbá. Ọ̀pọ̀ àwọn ọmọ táwa di gànfẹ́ tán hùwà láabi lónìí nítorí pé wọn ò rí àwọn ẹ̀kọ́ kan níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló fà á tán fi dẹni ẹ̀kọ́. Torí pé ìmọ̀ tó yẹ kí wọ́n ó ní, ẹ̀kọ́ tó yẹ kí wọ́n ó ní, wọn ò ní. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá, òwe, àkànlò èdè àtàwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ tún leléyìí. Màá fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ kẹ́ ẹ farabalẹ̀ wo fídíò tí màá fi hàn yín yìí. Tẹ́ ẹ bá ti wá wo fídíò yẹn, ẹ máa pín kiri, ẹ máa share ẹ̀kọ́ rìn jìnnà kó lè ṣàǹfààní tó pọ̀ láyé àwọn ọmọ wa. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Yorùbá Gidi TV lẹ́ ń wò. Ẹ farabalẹ̀ wo fídíò yìí. Adéyẹmí Adélékè ó ti ṣetán láti fún wa wò. Ìjìnlẹ̀ ọ̀rọ̀, ìjìnlẹ̀ ọ̀rọ̀, látòrí ìtẹ́nimọ́. Ọlọ́run mi ló fi rán mi sẹ́niyàn gbogbo. Ọlọ́run ọ̀run ló fi rán mi sáyé. Òṣìṣẹ́ jàre òṣì, ẹni ń ṣiṣẹ́ jàre ìṣẹ́. Ẹja ń ṣiṣẹ́ kó tó jẹ nínú omi. Òṣùpá ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀ lájàǹtẹ́lé. Ìràwọ̀ ń ṣiṣẹ́ tiẹ̀ ní bàǹbalẹ̀ oṣù. Torí náà ọmọ adarí oorun, iṣẹ́ la fi ń dẹni gíga. Òṣùpá wù mí jùràwọ̀, ẹni ń ṣiṣẹ́ wù mí jọ̀lẹ, iṣẹ́ la fi ń dẹni gíga. Ẹ tún kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ọmọdé mọ̀ràn mi o. Ó bàbá ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ tòní ni mo pè ní iṣẹ́ la fi ń dẹni gíga. Kí ni mo pè o? Iṣẹ́ la fi ń dẹni gíga. Láyé ìgbà kan, ọkùnrin àgbẹ̀ kan ń bẹ nínú abúlé olókè méjì. Akọ́sílẹ̀ lórúkọ rẹ̀ ń jẹ́. Akọ́sílẹ̀ jẹ́ èèyàn kúkúrú débi pé àlàjẹ bàbá gíga ni wọ́n fún un. Torí pé ọ̀pọ̀ ìgbà ní máa ń banújẹ́ lórí bélédùà àti ṣẹ̀dá rẹ̀ léèyàn kúkúrú. Ìwọ̀nba báyìí ló fi gùn ju ìgbọ̀n mẹ́ta lọ, díẹ̀ ló kù. Àràrá ni Akọ́sílẹ̀ ìbáyà. Lọ́jọ́ kan, Akọ́sílẹ̀ wa ń rí kọjá lọ láàrin ibà. Ló gbọ́ táwọn ọmọdékùnrin méjì kan ń ka ọ̀kan nínú ewì ọmọlábí olóògbé jẹ́ Ẹ̀fọ́dúnjọ tó wí pé iṣẹ́ lóògùn ìṣẹ́, múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Gbólóhùn tó kẹ́yìn yìí ló ta sí Akọ́sílẹ̀ létí ló bá padà láti tún ọ̀rọ̀ náà gbọ́. Ó rọ àwọn ọmọ náà láti tún àkọ́sórí náà kà. Bẹ́ẹ̀ ni wọ́n tún kà débi iṣẹ́ la fi ń dẹni gíga. Akọ́sílẹ̀ wípé ọ̀kàrè, òtítọ́, mo ti rí ní tí mo fẹ́ dì mú. Ṣé mo wí fún yín pé èèyàn kúkúrú ni Akọ́sílẹ̀? Tínú rẹ̀ kì í sì dùn toró wù láti di èèyàn gíga gogoro. Akọ́sílẹ̀ padà sínú ilé rẹ̀ ó jókòó. Ó ń ronú wípé àṣé àìṣiṣẹ́ ni kò jẹ́ òun ó ga. Ló bá lọ ra ọkọ́ tuntun, ó ra àdá tuntun. Akọ́sílẹ̀ kọrí sílẹ̀ tuntun, ó gbé díngí ńlá kan dání. Ó sánko lọ bí rẹ́rẹ́, bí ṣe ń sánko ní wò díngí. Ó kọbè lọ bí Èkó Ìbàdàn, bí ṣe ń kọbè
ń wo díngí. Ó gbin iṣu, ó gbin gbàdo, ó gbin págí, ó gbin èrè, kódà ó tún gbin àgbélẹ̀ yaràrá. Gbogbo wọn ló lọ bí ọlá Ọlọ́run. Bákọ́sílẹ̀ ti ń sanko, tí ń kọbè, tí ń gbin àwọn ọ̀gbìn yìí, bẹ́ẹ̀ náà ni tún wo díngí pé ǹjẹ́ òun ti ń ga sí ibi. Ó sanko títí, ó tún bẹ̀rẹ̀ kọbè títí, ó wo díngí títí. Àkọsílẹ̀ kò fi gbogbo ìṣe wọ̀nyí sílẹ̀ bí ṣe ń ṣiṣẹ́ òun lójoojúmọ́ nírètí pé òun sáfẹ́ ga sí i. Àkọsílẹ̀ oroko mọ́ṣu, ó tulẹ̀ fágbàdo, ó yẹ̀dí gbàgùdá yẹ̀dí èrè, bẹ́ẹ̀ ló ń wo díngí. Ó gbà pé lọ́jọ́ tíṣẹ́ òun bá dójú àmì, bóyá dandan ni kóun ó ga sí i. Kò pẹ́ kó jìnnà, ìrè oko àkọsílẹ̀ bá jáde, iṣu ta lọ bẹ́ẹ̀rẹ́bẹ́, àgbàdo gbé erin ọmọ bọ̀kùàbọ̀kùà, gbàgùdá ó ta pákí gbọ̀rọ̀gbọ̀rọ̀ àti gbogbo ìrè oko yòókù. Àkọsílẹ̀ kó àwọn ìrè oko wọ̀nyí, kódà ó tún bẹ alágbàṣe sí ni níbi tó pọ̀ dé. Àkọsílẹ̀ pinnu láti lọ tà lọ́jà. Ó tà wọ́n tán ló bá dolówó tabua láàrin bà. Ọ̀rọ̀ rẹ̀ bá di bí baálé bá fẹ́ ṣe gbá, wọ́n ránṣẹ́ sí olówó. Bí baálé bá fẹ́ sọ̀rọ̀, wọ́n ránṣẹ́ pé àkọsílẹ̀ ọlọ́rọ̀ láàrin bà. Ló bá di àkọsílẹ̀ lọ́tún, àkọsílẹ̀ lósì. Kódà ó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀bọ̀kún ọlọ́yẹ ni. Ó kọ́lé aláràsábúlé, ó tún kọ́ta lárúurú sígboro. Àkọsílẹ̀ bá dẹni gíga láàrin ìlú. Ó bá rántí ewì àkọsílẹ̀ àwọn ọmọdé ọjọ́ kìíní àná wípé iṣẹ́ la fi ń dẹni gíga. Àṣé kì í ṣe ẹni gíga tá à ń wí, ẹni gígùn sókè ni. Bá a bá ti tẹpá mọ́ṣẹ́, dandan ni ká dẹni tí ń bọ́ bá jẹ. Àkọsílẹ̀ múra ṣiṣẹ́ ló bá dẹni gíga láàrin bà, lábúlé olókè méjì àti láwùjọ gbogbo. Torí náà múra ṣiṣẹ́ ọ̀rẹ́ mi o. Iṣẹ́ la fi ń dẹni gíga. Èmi ní ìbéèrè bàbá Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Orúkọ mi ni Ọpẹ́. Ẹ sọ wípé agbélẹ̀ yaràrá, kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Nínú ìran Yorùbá, oríkì orílẹ̀ bíi 9 ló wà. Nínú oríkì orílẹ̀ 9, a ní kan tí wọ́n máa ń kì ní ọlọ́fà. Wọ́n á ní ọlọ́fà mọ́jọ, ọlálọ́mí, ọmọ abísùjókọ, ọmọ ìjàkan tó tẹ̀ lọ́fà ń jọ sí. Ó sojú ebè, ó sojú porónú oko, kódà ó sojú agbélẹ̀ yaràrá. Tá bá ti wá wo agbélẹ̀ yaràrá, a rí wípé in tó jọ mọ́ ebè mọ́ iṣu mọ́ nǹkan bá ń lò náà jẹ́. Agbélẹ̀ yaràrá ní kúkú ni wọ́n ń pè ní ànàmọ́. Àwọn kan tó máa ń pè ní ọ̀dùnkún. Orúkọ míì fún ànàmọ́ ni agbélẹ̀ yaràrá. Ẹ káre. Lórúkọ olóòtú ètò yìí Títílọpẹ́ Àjíbóyè, Dúpẹ́ Akínyẹmí lolóòtú àgbà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Kúnlé Sàlámì tó jẹ́ bàbá ọ̀mọ̀ràn nínú agboolé Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ǹjẹ́ lórúkọ àwọn ọmọdé mọ̀ràn mi tòní àti ọlọ́wọ́ bọ́tìnì wa tí àjọ mẹ́tọ̀ ń wá fún yín, Adéyẹmí Adélékè lèmi jẹ́. Títí ìgbà míì tẹ́tùn mọ́ gbọ́ wa, ire o. Tẹ́tí sí ọ̀rẹ́ mi, tẹ́tí sí ọ̀rẹ́ mu lóko tó fi ṣọgbọ́n. Ẹni bá létí gbọ́rọ̀ kó gbọ́ o, mo tẹ́lẹ̀ sọ fún àwọn èèyàn. Iṣẹ́ wa fúnlẹ̀ wá. Fúnlẹ̀ wá o. Fún ilé ibi wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Ká má lè pa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá. Ibo wa làwa lọ, ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. Ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní lárí lóbi tó oògùn ní lárí ìwé padà wà ní gírẹ́ẹ̀tì because
Ọlọ́run fẹ́ kéèyàn kánjú. Ó ṣe kejì olùyọ. Is it right to be saying that to the president of the chief? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation ó dìbò. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dé dúró. Ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtú rẹ̀ máa sọ fún kò ní ṣojú rẹ̀. Àbí tá lóun bá pè mí lóko àbí tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. Ṣàṣù àbíkẹ́ kò kéjọ́ ní jó ẹnì kò jó rí. Ó ti ṣe àbíkẹ́ máa bẹ̀rẹ̀. Fẹ́lá ò sọ fún ìdààmú àdúgbò. Fẹ́lá ò sọ fún ní wèrè olóore. Ọlọ́run ṣe pọ̀ ti Fẹ́lá ní ìsìn. Tó yàn bá fẹ́ kọ bí Fẹ́lá, àyànmọ́ Fẹ́lá nù o. Ọlọ́run sọ pé yóò kọ iná fi láǹdì ẹ̀ náà. Tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀. Torí gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe é ṣe. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ní ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dé dúró. Farabalẹ̀ máa wò ó. Yorùbá Gidi TV. Ìkànnì rẹ ni o. Ó yá subscribe, like ẹ, ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. Máa wò ìṣó. Kékeré ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi ó máa lọ, ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi. Mo ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi, Yorùbá TV, Yorùbá Gidi. Ibi tá a lè wò, tá a lè máa ṣà, tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣé o.